káwọn sí Nàìjíríà. Yes sir. Orúkọ yín? Orúkọ mi ni Ọláyínká Olúwagbémiga Ṣóyè o. Láti ìlú Èdè láti New York. Prophet Marcus Tibetan. Ilé ọ̀nà jẹ́ sí. Wọ́n jẹ́ ènìyàn tí mo ti ń gbọ́ orúkọ wọn tipẹ́tipẹ́ tí mo lè máa ń wo program wọn every time but mi ò rí wọn rí. Mo ti wà yíká láti rí wọn for a long time but last time tí wọ́n wá sí America gọ́sọ̀gù mo kàn rí wọn ní ìbáyà à ń ṣe harvest ní New York Parish Jefferson. So bí mo ṣe rí wọn I was so happy. I was even praying pé wọ́n tètè máa bọ̀ ń ta kí n lè ọ̀dùn wọn because I heard a lot of things he's been doing, all the prophecies and everything. So on coming out I met him mo ní láti súnmọ́ wọn ni pé ṣé mọ̀ mi ó ní àwọn ọmọ mi mo ti ní nọ́mbà wọn mo ti pè wọ́n but that was the first time. So since then mo ti máa ń bá wọn sọ̀rọ̀ mo dẹ̀ ti máa ń béèrè àwọn nǹkan lọ́wọ́ wọn ọ̀dẹ̀ disappoint me. Just recent mo ti mọ̀ wọ́n láti bí i 10 years ago tí mo ti mọ̀ wọ́n but not physically. So but one on one pẹ̀lú wọn. One on one àríra ní this year ni mo ṣẹ̀ṣẹ̀ rí wọn but before ká tó ríra yẹn a máa ń sọ̀rọ̀ lórí fóònù so ìgbà tí mo wá rí wọn pé èmi ni mo pè yín Ọláyínká I was so happy. Èyí tí ń wò wọn ti pẹ́ bọ̀. Láti bí 10 years. Kí ni kí fẹ́ sọ fún wọn? Kí ni kí tẹra mọ́? Kí ni kí wọ́n yẹra fún? Kí ni kí wọ́n máa ṣe sí? Ọlọ́run lò wọ́n, Ọlọ́run dẹ̀ sì ń lò wọ́n. Gbogbo wa dẹ̀ la mọ̀ agbára Ọlọ́run ẹ̀ kó má fi wọ́n sílẹ̀. Àlékún ni bí agbára wọn máa jẹ́. Mi ò rò pé mo rí kankan tí mo lè sọ pé kí wọ́n yẹra fún. Torí a lè sọ pé 100% perfect. Ṣùgbọ́n ibi tí wọ́n perfect dé yẹn ó ti tẹ́ àwa lọ́rùn. Ọlọ́run má gbé wọn ṣubú. Tó má gbé wọn ṣubú. Ẹ̀rọ tó bá mi tí ẹ bá nífẹ̀ẹ́ yẹn lókèrè. Náà ẹni mo láì fún fẹ́ mi tiẹ̀. Ṣé wàá mi tiẹ̀ ní gbà mí tó má ní sàkóso yẹn. Bàtà yìí ní tiwọn. Ìfẹ́ tẹ gbígbọ̀ yẹn. Nígbà tẹ rí wọn tí wọ́n ní sàkóso yẹn. No. Wọ́n tí mo expect ni mo bá. So bí mo ṣe dé Nàìjíríà mo ti pè wọ́n pé mo gbọ́dọ̀ rí wọn so èyí tí mo wá sí Paris wọn for the first time tí mo rí wọn ibi tí mo jókòó sí inú mi kàn dùn because wọn disappoint me in the reality. Orúkọ mi ni Ọláyínká Olúwagbémiga Ṣóyè láti New York City, America. Okay, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.